ìlú karùn-ún lọ́hùn ni ìyàwó ààrẹ orílẹ̀-èdè yìí lọ sẹ́nẹ́tọ̀ olúrẹ̀mí tinubu níbẹ̀ náà ni ọba ìlú ọ̀hún alhaji aminu adubayo ṣẹ́wọ́ sí ìyàwó pírẹ́sidẹ̀ntì nàìjíríà ó ní kí rẹ̀mí tinubu súnmọ́ òun dáadáa ó ní ọ̀rọ̀ kan tí òun fẹ́ sọ iṣẹ́ tí òun sì fẹ́ ràn yìí ṣe ni kí ó délé kí ó jẹ́ dára fún bọ́lá tinubu ìyẹn àkànbí ọmọ olódòdẹ ẹ̀mí ìlú kánú ṣàlàyé pé wàhálà ohun ìdààmú tó kojú àwọn ọmọ nàìjíríà lásìkò yìí àfi kí bọ́lá tinubu tètè wá nǹkan ṣe sí ni o nítorí ó jọ pé ìnira òun ọ̀pọ̀ ọ̀yà yìí kò fẹ́ lópin rárá ọba ìlú kánú sọ pé bó jẹ́ pé wàhálà ohun ìnira yìí ti wà nílẹ̀ tẹ́lẹ̀ kí tinubu tó dé orí ipò síbẹ̀ kí ìjọba Bọ́lá Tinubu má tó dákun fáwọn èèyàn orílẹ̀-èdè yìí ọba àdúbáyọ̀ tẹ̀síwájú pé bó jẹ́ pé àkà ìmọ̀ye ọ̀nà ni ó wà tí òun lè fi gbé ìròyìn jáde fún ààrẹ síbẹ̀ èyí tí òun ṣe yìí ló máa yá jù nítorí kò sí bí ìyàwó kò ṣe ní fojú kọkọ ẹ̀ tí obìnrin arẹwà yóò sì ṣiṣẹ́ òun fún àkànbí ọmọ olódòdó dáadáa ìlú Kánò ni arábìnrin Rẹ̀mí Tinubu lọ níbi tí ó ti lọ bá wọn ṣí àkànṣiṣẹ́ kan ní Mariam Abacha American University of Nigeria mahunu ní ìpínlẹ̀ Kánò akíwá kọjá níwájú ilé ọba kí a má kí ọba o ní Rẹ̀mí Tinubu fi ọ̀rọ̀ ọ̀hún ṣe òye náà ni ó mú yà sí ààfin ẹ̀mí àìlẹ̀ Kánò níbi tí ọba àlù náà ti rán sí ọkọ ẹ̀ tó sì rọ̀ wípé kó délé kó ṣiṣẹ́ fún Tinubu ni o nítorí ara kò rọ okun ara kò rà dìẹ́mọ́ ní Nàìjíríà lásìkò yìí yàtọ̀ sí ọ̀rọ̀ oúnjẹ àti ìgbé ayé ìrọ̀rùn tí ó ti wọ́n bí ojú tí ẹ̀mí àìlú Kánò mẹ́nubà yìí bákan náà ni ó tún sọ̀rọ̀ nípa ètò ààbò tí ó ti bọ́lẹ̀lẹ̀ pátápátá bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó tún fi ọ̀rọ̀ báǹkì àgbà ilẹ̀ wa náà kún o èyí tí àròyé ti wà lórí ẹ̀ láti gbà díẹ̀ sẹ́yìn wípé wọ́n fẹ́ kó nínú ọ́fíìsì ọ̀hún wá sí Èkó àti iléeṣẹ́ ọkọ̀ òfurufú bákan náà ẹ̀mí àdóbáyọ̀ ti wá rọ ìjọba Tinubu ó ètè bọ́sítà láti ṣàlàyé èdè àti ìtumọ̀ tí ìjọba ìfẹ́ fi gbé irú ìgbésẹ̀ ọ̀hún kó lè yé àwọn èèyàn yékéyéké ó tó gbé ìgbésẹ̀ ọ̀hún ṣá o ìyàwó ààrẹ Nàìjíríà sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu náà ti rọ àwọn ọmọ Nàìjíríà o kí wọ́n túbọ̀ máa fara dà á àti gbogbo ohun tí kò tó lásìkò yìí ó ń padà bọ̀ wá ṣẹnu rí nígbẹ̀yìn ọ̀rọ̀.